Ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, tí í ṣe ọjọ́ 13 nínú oṣù kẹrin ọdún yìí, the 13th of April 2026, ó ní góńgó sọ ní agbo òṣèlú ìpínlẹ̀ Ògùn nígbà tí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ àti alágbára ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n fòǹtẹ̀ lu sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè àríwá ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, ìyẹn the senator representing Ogun West in the Senate, Honourable Senator Adéọlá Ọlámilékan Solomon, ẹni tó gbà yìí mọ̀ sí Yayi, tí wọ́n fòǹtẹ̀ lù pé òun gan ni yóò gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC lọ́dún tó ń bọ̀, tí yóò sì jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú àwọn. Ṣùgbọ́n tó jẹ́ pé àṣírí ìdí tí wọ́n fi fún Yayi ní tíkẹ́ẹ̀tì yìí ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ òun náà la sì mú wá nínú ìròyìn tí a fẹ́ gbé jáde fún yín yìí. Ẹ rántí wípé ìròyìn tó ń lọ tẹ́lẹ̀ ni wípé olórí oko ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn pé kò fẹ́ kí Yayi kó di gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́dún tó ń bọ̀. Bẹ́ẹ̀ la gbọ́ pé oríṣiríṣi àwọn ìgbésẹ̀ ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti ń gbé láti má ṣe jẹ́ kí Yayi kó di gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́dún tí ó ń bọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, gómìnà Dàpọ̀ Abíọ́dún fúnra ẹ̀ ló kéde pé Yayi ní gbogbo àwọn fòǹtẹ̀ lù òun ló sì kójú òṣùwọ̀n jù láti di gómìnà lẹ́yìn òun ní oṣù karùn-ún ọdún tí ó ń bọ̀. Eléyìí ló wá jẹ́ káwọn èèyàn máa wò pé kí ló ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ tó fi padà yìí tí Dàpọ̀ Abíọ́dún tí wọ́n ní kò gba ti Yayi kò fẹ́ kó di gómìnà, tó fi jẹ́ pé ẹnu ara ẹ̀ ló tún fi kéde pé Yayi ní kí gbogbo èèyàn kí wọ́n ṣàtìlẹ́yìn fún òun sì làwọn fún tíkẹ́ẹ̀tì kí òun sì lọ tó kójú òṣùwọ̀n jù. Ṣùgbọ́n àṣírí tó tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ nípa àwọn tó mọ̀ sí ọ̀rọ̀ jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe pé gbogbo àwọn àgbààgbà àtẹnulọ́rọ̀ ìpínlẹ̀ Ògùn déédéé juwọ́ sílẹ̀ fún Yayi o. A gbọ́ pé olórí oko lókè Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló yanjú ọ̀rọ̀ tó parí gbogbo ọ̀rọ̀ ọ̀hún wípé Yayi òun ní kí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló pe gómìnà Dàpọ̀ Abíọ́dún àti gbogbo àwọn alágbára tó wà ní ìpínlẹ̀ Ògùn, pàápàá àwọn gómìnà tẹ́lẹ̀ níbẹ̀, ìyẹn bíi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn Sẹ́nitọ̀ Gbénga Daniel àti Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn àti ẹni tó jẹ́ aṣíwájú wọn lọ́hùn-ún, ìyẹn Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, wípé Yayi òun ní kí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC o, ká má wulẹ̀ dìbò abẹ́lé kankan èyí tó ń jẹ́ primary election. Pàápàá bó ṣe jẹ́ pé agbègbè tí Yayi ti wá, ìyẹn Ogun West, láti nǹkan bíi 50 ọdún tí wọ́n ti dá ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti dá ìpínlẹ̀ Ògùn sílẹ̀, wọn ò ṣe gómìnà rí láti bẹ̀, tó sì jẹ́ pé ìdí èyí la gbọ́ pé Tinubu ó tó fi ṣàtìlẹ́yìn fún Yayi, tó sì jẹ́ pé bí Tinubu ṣe dá sí ohun gan ló jẹ́ kí Dàpọ̀ Abíọ́dún kó wá juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún Yayi láti kéde ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́dún tó ń bọ̀.